bisimilahi rahman rahim ọlọ́run bá a sọ ọ́nà alukur'an ó ní kuntum khayra ummati ukhrijati linnas ẹ̀yin mùsùlùmí ẹ̀yin níjọ tó dáa jù pẹ̀lú májẹ̀mú kuntum khayra ummati ẹ̀yin níjọ tó dáa jù pẹ̀lú májẹ̀mú yẹn mo máa sọ pé mẹ́rin ni ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lè dáa jù pẹ̀lú májẹ̀mú mẹ́rin. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون نكمل الله في ذلك أو قال كنا جماعة Ọlọ́run ò lè àdírẹ́sì wa pé àwa níjọ tó dáa jù tí ìbá sì pa àgán kójọ oyè ẹni tí wọ́n ń pè ní jàmáà làwọn èèyàn tí wọ́n ní ẹnìkan tí wọ́n ṣe kí ni tí wọ́n ń tẹ̀lé ẹni tí wọ́n sì ń pè lámìrù lẹ́ni tó yẹ pé àwọn èèyàn kan ń tẹ̀lé ẹ ti gbọ́ sọlá islam bila jamaha wala imara tí wọ́n bá ti sámìrù fún ọ ò ní jàmáà èsì ò tí ì ṣe islam àwọn ìjẹ̀ká ẹ̀ka kan tún yín jẹ́ ẹ̀mí àkọ́ọ̀rọ̀ wa lẹ́yìn mùsùlùmí ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ fẹ́ máa gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ lórí social media ẹ bẹ̀rù ọlọ́run tọ́lẹ̀ sí ní class àwọn tó ń sọ ọ̀rọ̀ tí ò dá bí ọ̀rọ̀ sẹ̀ríà tẹ́ ń sọ èdè èsì wa ẹgbẹ́ mi yé àwọn ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ kankan pa kọ̀yẹ́ wọn sọ̀rọ̀ torí ní tí wọ́n sọ wọn ò mọ́ ẹ wá rẹ̀ yìí mùsùlùmí tẹ́yìn náà fẹ́ dá sí sẹ́yìn náà wá kíláàsì bí because ẹni tí ò bá ní àáfàá tí ó sì ní jẹ́ máa tó kóra rẹ̀ mọ́ kó o lè mọ Islam àwa tá à ń sọ yìí àwọn tó ń tẹ̀lé wa wọ́n ṣe tá àti padà at any time gbogbo ẹ̀ tẹ́ rí ń jókòó yìí wọ́n ṣe tá àti padà tá a bá ní àsọ̀rọ̀ Islam mọ́ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ẹ̀yin náà dáhùn bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ẹ̀yin kámẹ́rà ẹgbẹ́ sí wọn gbogbo ẹni tó gbà yìí pé kápẹ́ àbá ní máa sọ̀rọ̀ Islam mọ́ wọ́n padà lẹ́yìn mi àbí gbogbo ẹni tó gbà yìí pé nítorí Islam tí mò ń bá wọn sọ nìkan lòun fi dúró pẹ̀lú mi ẹ̀nàwọ́ kí kámẹ́rà rí ṣé wo iná lẹ́sẹ̀ tẹ́tí bá sọ̀rọ̀ Islam láti padà ẹ sọ̀rọ̀ gbá lórí ó ti sùn. Now at the same time àwọn tí ẹ rí yìí tí wọ́n láwọn ń padà àwa tẹ ẹ rí náà àwa náà bá tí tó já mìíràn tí kì í bá ṣe pé Islam tí ẹ láàrin rí lọ́dọ̀ wa tá à ń sọ lọ́jọ́kọ́jọ́ tá a bá sọ fún yín bíi pé sẹ̀ríà wà ní Islam wa àwa gangan láàrin ìlànà àwọn tó ṣáájú àwa mùsùlùmí wa ni mo bá wí yẹn o aṣáájú wa àkọ́kọ́ ni Muhammad tẹ́yìn bá jẹ́ aṣáájú fáwọn èyí mo ti kọ́ ṣe ànábì torí àwọn àkọ́kọ́ náà láṣáájú jàmáà alákọ̀ọ́kọ́ làwọn sàábé kí ló dé wọ́n lọ́gà tí ṣe Muhammad táwọn èyí náà bá kójọ tó bá mú mi lólórí àwọn náà kọ́ ṣe àwọn sàábé ìtàǹbàbọ̀ náà ni àǹbàbọ̀ àmọ́ wọ mùsùlùmí tó dá mi lójú wípé ọ̀nbá wọn wíwíkúwí ọlọ́run ó sì dáríjì wọn láàárọ̀ yìí ntí ń ṣe ọ́ òun náà ni ntọ́lọ́hún fi ṣe àwa tọ́lá ẹnikẹ́ni tí ó bá ti ṣe nǹkan ó sì máa ṣe ẹni tí ó bá ti ṣe nǹkan ó sì máa ṣe ó ṣe bí àwọn sọ̀hábà àjẹpẹ́ nǹkan mìíràn ni ọmọ ṣe ọ́ ìwọ mùsùlùmí tó bá rí tẹ́ bá ń sọ̀rọ̀ yẹn bọ́ọ̀ gbọ̀rọ̀ tí mo ń sọ yìí ní ìsìn ọ́ padà sí kí n tó parí ọ̀rọ̀ àfi tó bá gbọ́ délé padà wábi tó ti máa gbọ́rọ̀ àwọn tó lè ṣàlàyé fún Islam fún ọ dáadáa tọrọ wà kíláàsì ọdẹ lọ jáde ní skul wọn àrí ọ kíláàsì ọlọ jáde primary wọn àrí ọ nínú kíláàsì bóò ló ṣe ajáde sóòsì mọ tí ta ló fún sàtìkẹ́tì kí ló mọ̀ ó lọ yunifásitì olóòkè di civil engineer ó lè parí primary school náà olóòkè di civil engineer ṣé ibo ló ti kà á mùsùlùmí tó fẹ́ sọ̀rọ̀ nípa sẹ̀ríà ẹ̀kọ́ wo ló nípa rẹ̀ kí ló dé tó farabalẹ̀ kọ́kọ́ lọ bí àwọn àfáà léèrè bọ́ọ̀ bá ní wá bá wa
àwọn tó kọ wá pọ̀ irú àwọn tó mọ tá a mọ̀ pọ̀ lọ bí wọ́n ti sọ̀rọ̀. Number 2, ẹ wá rẹ̀ yìí tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin gan fúnra yín ẹ̀ mọ tẹ́ ẹ̀ ń sọ ìbúyọ ṣùgbọ́n sẹ́yìn bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀ mọ tẹ́ ẹ̀ ń sọ. Alófin ní Nàìjíríà mẹ́ta ni, òfin ní Nàìjíríà mẹ́ta ni. Àwọn Christian àná ni common law. Ẹ gbọ́ mi, àwọn Christian àwọn ni wọ́n ní common law. Kóòtù common law báyà magistrate ní high court ni law Christian ni wọ́n ń lò ń bẹ. Àwọn Christian wọn ń bẹ lẹ̀ Yorùbá kóòtù wọn náà sì wà. Àwa Muslim àwa la ní Sharia law. Sharia law kìí sáà Christian ló ní, àwa Muslim la ní. Common law kìí sáà Muslim la ní, àwọn Christian ló ní. Àwọn oníṣẹ̀ṣe àwọn oníbílẹ̀ àwọn náà wá sọ wípé àwọn náà ní customary law. Customary law yìí òun náà ní kóòtù tiẹ̀. Sharia law òun náà ní kóòtù tiẹ̀. Ẹ wá lọ béèrè lọ́wọ́ ẹni lọ́ọ̀yà tó bá nímọ̀ nípa law rẹ̀ ṣé ó wà ní òfin Nàìjíríà bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ wípé ká ní law tó ń pè Sharia ká sì ní kóòtù tó ń pè ní Sharia court bẹ́ẹ̀ ṣe ní tìyín ìlànà ní tìyà. Àwa wá ń kéde pa fẹ́ lọ́ọ̀nù tìyà ẹ mọ̀ yìí pé nǹkan ló ṣe wá tá a fi tí ì lọ́ọ̀nù jẹ. Sẹ́yìn lẹ́fi tó ṣe wá lẹ́fi ní amọ́tò lọ́ọ̀nù jẹ. Láti ọdún yìí tá a ti gbòmìnira lẹ́yìn tí open court yín lẹ́sìn ń gbowó lọ́wọ́ ìjọba owó ẹ̀ tí ń dájọ́ àtàwọn òṣìṣẹ́ ẹ̀lẹ̀. Láti ìgbà yẹn nílẹ̀ káàárọ̀ òjíire àwa òwúlẹ̀ béèrè bẹ̀tùdé táwa ń béèrè sẹ́yìn lẹ́ni á má béèrè tẹ́lẹ̀ ni àbí abẹ́rẹ́ burú wo lẹ́gún wa tá a fi sùn láti 1960 ẹ̀sọ́ abẹ́rẹ́ tẹ́ gún wa kí ló dé fẹ́ máa takò wá wọ́n lẹ́ni mo sọ pé wọ́n bí í dá ẹ dákun tí mo bá jọ ọmọ ọkọ lóòótọ́ tí mo bá jí ọmọ ọkọ tí wọn náà bá jọ ọmọ ọkọ lóòótọ́ tí ẹnìkan gbé sáńbọ́ọ̀dù sí iwájú ilé dádì rẹ tó ní this house for kíni o for sale call fún wọn fi nọ́mbà sí ó tún dákọ rẹ bẹ́ẹ̀ ẹ tó ní nọ́mbà òòrírí nọ́mbà nǹkan òòrírí sáńbọ́ọ̀dù lójijì ńlé yín ilé bàbá rẹ ẹ dákun ọ̀rọ̀ burúkú tí wọ́n bá wà tìlẹ́nu rẹ̀ ń gbà yẹn ó ṣeéṣe kọjọ pé bílẹ̀ àtàyè rẹ̀ ṣe mọ tó kò sí onítọ̀hún tẹ́ ẹ bá fi nǹkan gún ẹ fi nǹkan tí ò jẹ́ tí ò da ẹ fi ṣe ọ̀rọ̀ tí ó sọ jáde yóò tọ́ka bí nǹkan ṣe pàtàkì tó bí yóò ṣe ká àwa lára tó la fi ní wọn àbíyé da èyí sì tó padà wọn àtò bíyé da náà kẹ́ ẹ wá bá wa pé property wa right wa ká má lọ́ọ̀tì ẹ̀ mo tuntun wí pé tẹ́ bá wá sọ pé bá wa jà á nà yín kí ẹ ṣe bá jọ jà lásán ẹ wá bá wa jà ní o ṣùgbọ́n á borí yín á nà yín á so yín mọ́lẹ̀ tọ́lọ́pọ̀ èdè ó wá rí oníkọ́lọ́pàá wa mú mi àfọlọ́pàá tó náà bà lẹ́wọ̀n pé òun mú yàn lọ́nà tí òfin ọ̀ sọ pé kó wọn fi ṣe kéde ebi tó rí yìí mo lè ṣèyànràn àìmọye uncountable lawyers kọ́ra mo tún lè ṣèyànràn adájọ́ tọ́jọ́ mọ ìyá mi tí wọ́n ń mí sí mi létí tẹ́mi náà sì ń gbọ́ tiẹ̀ sọ̀rọ̀ bá àmọ́ lọ́ọ̀ni ìwọ lọ́jọ́ dẹ̀ ibi ìsáfà tí ọmọ bí Nàìjíríà rẹ̀ ṣe rí nítorí pé mo mọ̀ gan lọ́jẹ́ kí ẹ máa bínú torí ló ń bí ihun tí mò ń sọ nílò kò tara àwà yìí bó ṣe rí àti gbogbo àjókòó gbígbà pé wọ́n ń gbé sàrà àbọ̀ yìí àwọn lọ́ọ̀yà ń bẹ́ bí o lọ́ọ̀yà kan pé dìde torí bó ṣe rí sọ pé ó ti pẹ́ láàrin wa lọ́jọ́ ó ṣe fìlà bí wa náà lọ́ọ̀yà pọ́nbélé ni bóyá o tún fẹ́ fọ́nbù bóyá ẹ̀yọ̀ kan tá a ní náà ló la fi fọ́nbù kẹ́yọ̀ kan náà mi náà tún dìde
barista síta so tó wá rí barista síta ń tiẹ̀ òun wá tún wá jẹ́ olórí gbogbo tààwùnù Kwara State tó o bá tún ń gbọ́ ẹnìkan tó ń pè ní Tẹ́wọ́gbadé Àlàfíréké òun ló lórí gbogbo àwọn lọ́ọ̀yà nílùú ibi tí mo wà yìí tẹ́lẹ̀ ọmọ ìjàmọ́ tààwùnù ní kódà ra board of trustee ẹjọ́ òun ló wá fẹ́ pè mí ta lọ́lọ́pàá tí ó mú mi ọ̀gá ọlọ́pàá wà nù wa báyìí ọlọ́pàá ń bẹ nù wa sọ́jà ń bẹ nù wa sẹ́nétọ̀ ń bẹ nù wa òsì tí ò ń bẹ nù wa Ògúnláka ayé àtẹ̀sùláàlú ni ò ní sùkú wọn ò ní lé ké wọn ò ní sùkú tí wọ́n fi lè produce ní tẹ́mi produce bóyá mọ́tàlásà skul Ògúnláka ayé ló ti jáde ní ọjọ́ ọmọ tí ń pè lọ ó ní mo bú bó ní ṣe ní bú ọ ọ̀rọ̀ láti 1960 àwọn èèyàn mi wọ́n dẹ̀ sùn wọ́n dẹ̀ wá àwọn ológun alábẹ́rẹ́ oorun burúkú oorun 1960 ti di 2024 ẹ̀yẹ èèyàn ọdún mélòó nù láìsí àṣẹ́àbù kíni àṣẹ́àbù káfí àwọn mùsùlùmí mi wọ́n sùn ní àwọn mùsùlùmí wa ọmọ ìyá wa ilẹ̀ Yorùbá wọ́n sùn ní àwọn kan wá jí àwọn kan sọ pé ebi ò sún ó ẹ sọ fún mi pé ẹ̀sùn àbí ẹ̀sùn ńgbà ẹ wá jí ṣé fọ́tò lẹ rí tẹ̀fí ń jà sí fọ́tò ńgbà ẹ jí ajá lẹ rí lẹ́fí ń jà sájá ńgbà ẹ jí oúnjẹ òkú lẹ rí pé á jẹ oúnjẹ òkú ní ànígbà ṣe wá tí ì jí àbẹ́ ìṣẹ́rànà àwọn tó jí inú wa tó rògbò ẹ jí pé àwọn èèyàn lajú ọ̀làjú wọn là àwọn tó rí tẹ́ ń jà sí àjẹwò òkú tọ́mọ̀nà kankan sára wọn wàhálà ẹ̀wọ̀n òjì wàhálà ẹ̀jẹ̀ ẹ má bínú ẹ̀ stars wa wọ́n lè já àṣà ń jẹ òkú ẹ̀ tí ì jí kí ni wọ́n ń ṣe ẹ̀ jíṣẹ́ ẹ̀ sí ìrànlẹ́ ni nígbà tá a jí ni pé àwọn kan ti dé o wọ́n láwọn pa ìlú mọ́ o wọ́n láwọn oníjà ìlú mọ́ ò gbé rí o wọ́n ẹ̀yìn wá ní a ti jí ajá aláàlì ni aráàmù ni wọ́n wọ nẹ́ga olórí bú ni ajá aráàmù hábẹ̀rẹ̀ ọ̀yá kí tó ni tọ́pìkì mi wò lẹ́ tó rí gbàtẹ́ jí fọ́tò tọ́pìkì mi wò tó ni síbí aráàmù ni àbáláàlì ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi nǹkan tó pé kò tí ẹ̀ sí ní gbèrègbèrè ẹ ti ń jí yín kéde ẹ̀sẹ̀ òtòfé àbí òtòfé ọlọ́run jẹ́ irú wọn lọ́mọ ṣòkòtò tófé àbí ṣòkòtò tófé ọlọ́run jáwọ́ òbí wọn bírú wọn àbí ṣòkòtò tófé ọlọ́run jáwọ́ òbí irú wọn àbí ṣòkòtò tófé lómi tó rí ìgbà bí mo ní agbádá ṣòkòtò tófé àfáà tó sì wí àfáà tó wí nínú àwọn àfáà tó dáa ni torí èèyàn bíi mẹ́ta náà ní ń bá wí ẹ̀yin lẹ́ bá fẹ́ tó fi dàbí rẹ pé gbogbo àwọn ní ń bá wí ẹ̀yin tí ń bá wí náà ẹ̀yin náà má bu àwa náà mọ̀ ẹlẹ́jẹ̀ wo bú gbogbo wa papọ̀ inú òbí wa kò dùn á pé Ṣékùlà bíbí ọ wà nú àwọn tó yanjú ìjà ìnísà ọ wá pè wá ní ṣòkòtò tófé wá ní kí n yéé tiẹ̀ wọ́n yéé tiẹ̀ àwa modern Muslim brother ni àwa ìsáyà tó ti sùn mi ò lè yéé ti Làbíbù nítorí kódà ẹrù mi wáyà mọjọ́ ta Sheikh Habibullah Adam Al-Ilory ẹni wọ́n bá jẹ́ ọ̀tá Habibu ọ̀tá Adam Al-Ilory náà níwèé sọ̀tá wọn tó gbọ́ dáadáa tí àfáà wa Habib Adam Al-Ilory tó bá ní kí n wá lọ́la àráyè ṣùgbọ́n torí wọn ráyè wọ́n sáré lọ bá wọn ni pé àfáà wa yóò lè tiẹ̀ lọ́dọ̀ chia ni pé bó ṣe wulẹ̀ kó tóbi tó o lè takun tọ́lọ́mbà wí àti tánà bíbá wí ọ̀gá wa ni so ilé ẹ̀kọ́ ta wa ní ìgbà àfọ́gà kò sí mistake yọ correct tẹ bá tu sí pé alárìífín àti pé nínú kíláàsì tẹ̀yìn ló ti já rìífín nínú kíláàsì tàwa wọn ni a correct wọn wọ́n máa kọ èmi tó rí wọn máa correct mi ní tó dé tọrọ mi fi máa le ni pé àwọn tí wọ́n correct mi ló yípo mi níbi gbogbo nǹkan ọlá ni ẹ bá ní èso ọlá ẹ fẹ́ẹ̀lì kíláàsì ni ẹ lè jára wa lóòótọ́ ṣùgbọ́n ẹ ti fẹ́ẹ̀lì ẹ tún sọ́bjẹ́tì yẹn ṣe kí ni ẹ tún jókòó fún wọ́n yí ẹ lẹ́nu ẹ dẹ̀sẹ̀ sáà mọ́ ẹ tẹ́lá tún fẹ́ẹ̀lì ẹ tún máa tún jókòó bẹ́ẹ̀ ikú bẹ́ẹ̀ ni wọ́n máa jókòó rẹ̀ ní ọ̀nọ́mà kákọ̀rẹ́ẹ̀tì wọn ẹgẹ́ nìyí ọ̀nọ́mà kódà kó tó kó lórí social media láti kọ̀rẹ́ẹ̀tì wọn ṣùgbọ́n kò dá ká máa yẹpẹrẹ wọn á yẹpẹrẹ wọn
ntí àwọn èèyàn máa fi yẹpẹrẹ wọn àìlè ba lọ́dọ̀ tí a sì bá lé wọn jẹ́ ilé ìtóbi pọ̀ ni káwa máa wòóràn kówó àjọ nílé ni torí bàbá tó dá lé ńlẹ̀ nítorí àwa táìsì ọmọ rẹ̀ ní bàbá òun fi dálé àti nítorí ọ̀rẹ́ àjọ nílé property àlòún mọ̀ ni ọlọ́run kó jẹ́ kí ṣọ̀kan tó dáa kó wà láàrin wa. ẹ̀yin tẹ́ ẹ ní wípé ẹ gbọ́dọ̀ gbúrò ká lọ́ọ̀tì sẹ̀ríà ẹnu kó pọ̀ ó ti wà náà ti lọ́ọ̀tì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olódo no anything tẹ́lẹ̀ ṣe láti remove sẹ̀ríà ọ wà nú òfin ní ọjọ́ sátọ̀dé tó lọ mo ti bá barista Tẹ́wọ́ sọ̀rọ̀ a sì dánilẹ́kọ̀ọ́ lé lórí ní ọ̀lù ní Ìmárà gbogbo àwọn lọ́ọ̀yà tí bá ń bẹ ní tòsí àti gbogbo èèyàn ọmọ èèyàn wa ẹja wà ń bẹ a wà sọ fún yín bó ṣe rí nínú òfin gangan program yẹn lè má ju láàrin 10 sí 12 lọ torí kì í ṣe nǹkan tó pọ̀ tó ní ìdíkọ́ náà wà wàhálà ṣùgbọ́n a fẹ́ jẹ́ káwọn lọ́ọ̀yà sọ abala tiẹ̀ káwọn àfáà náà sí kíni káwọn sọ abala tiẹ̀ no going back lórí ọ̀rọ̀ sẹ̀ríà no going back kò sì sí negotiation kankan lé lórí it is an unstoppable project. wọ́n fún àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe ní kóòtù àti lọ́rùn tí wọ́n kọ sínú òfin wọ́n fún christian bá ṣe kọ́ nínú òfin wọ́n wá ń ràn rẹ̀ bọ̀ láti gbà tá a ti gbòmìnira ṣé àwa ò tí ì kú òun òmìnira náà fi jẹ́ káwọn ọ̀rọ̀ ń tíya ó mọ̀ pé ojú yín hàn ní ìsìn pé ẹ̀yin lẹ gbọ́ alábẹ́rẹ́ kú ẹ wá gbọ́ báyìí òkú bá ń kú àwa ń bẹ́ ń bí àwọn òkú níta ń wí àsọpá fẹ́ gé ọwọ́ tẹ́ bá fún aláyè ká máa gé ọwọ́ á gé kìí ṣe ọwọ́ rẹ̀ láàgé ṣùgbọ́n tó o bá ti lọ gbó kọ mí á gé ọwọ́ rẹ̀ o kí ló kọ yẹn olè tó confam tó o sì gbé nǹkan tó tó gé ọ lọ́wọ́ tẹ́ ẹ bá wá yọ̀ǹda ká gé á gé but àwọn èèyàn wa ò tí ì gbọ́yé nínú oríṣìí méjì tá a fi ní gé nu ẹgẹ́ nìsín oríṣìí méjì ni oríṣìí alákọ̀ọ́kọ́ tá a fi lè gé o ní wípé Zenith rep àwọn ni wọ́n ní Nigeria constitution àwọn ni wọ́n lè faramọ́ ká gé kìí ṣe ṣọ́ọ̀ṣì àwọn ni wọ́n kọ òfin olè tọ́tako ti tà wá ẹgbọ́n mi yé sínú òfin kìí ṣe ṣọ́ọ̀ṣì ló ní a máa ṣe òfin àpapọ̀ Nàìjíríà ni òfin àpapọ̀ kíni Nàìjíríà so irú situation báyìí tó jẹ́ wípé ẹ̀sìn wòran táwọn kan sì fi dìde tí wọ́n fi kọ́ ọbẹ̀ pé táwọn fẹ́ rè tí wọ́n wá kọ́ tí tà wá kò sí tá a lè ṣe àyàfi tó bá tún yí ọmọ Nàìjíríà padà tí gbogbo wọn wá dìbò tí wọ́n á rán sẹ́nétọ̀ lọ pé lọ fi ibẹ̀ tó wá fi ibẹ̀ torófì èyí gbogbo alájọ ń lò ó èyí táwa wá ń wí àjọ lò ó wọ́n ti máa ń pa àlejò lò ó lọ́jọ́ wọn ó pín sí mẹ́ta èyí tó jẹ mọ́ criminal law Islamic criminal law kò sí ń bẹ èyí tẹ̀yìn gangan ń parọ́ tẹ̀ ń dara yín láàmú sí ọ̀nbẹ́nu sẹ̀ríà lóòótọ́ pé ká gé ọwọ́ òlè ó sì tún nílà lórí méjì tàbí lè má gé one ìlànà orí ni pé ká má lágbára àti gé ìta nìyí two iná nìkan jẹ pé olè ti pọ̀ jù nígbà tí ẹkọ́nọ́mì bá rí bó ṣe rí ní Nàìjíríà àlè gọ́wọ́ olè torí àwọn owó àwọn tí wọ́n máa gé máa pọ̀ lẹ́ẹ̀dẹ̀ ó kálukú wa náà wọ́n máa gé ọwọ́ àwọn ọmọ wa kéékèèké mi gan ọwọ́ wọn máa lọ sí so ìsìnkú ẹ̀ máa rí pé sàárè ọwọ́ ó ju sàárè èèyàn lọ rè sàárè ọwọ́ tí wọ́n máa bu àwọn ọwọ́ kálukú sí wọ́n máa pọ̀ ju sàárè èèyàn lọ ẹlòmíì gan wọ́n ti gé ọwọ́ méjèèjì rẹ̀ tipẹ́tipẹ́ wọ́n tún wá máa sọ pé sáà lè gé ẹsẹ̀ náà níbi tí olè rẹ̀ burú dé so nínú ètò Islam faramọ́ ká ṣe sùúrù torí kò tí ì yáwó yẹn nígbà tí ọba yé wọn ṣé níjọ́ ànábì bẹ̀rẹ̀ sọgọwọ ni ebi nígbà tí gbogbo èèyàn tí nǹkan yé wọn ni wọn mú wá ó sì lójú ọwọ́ tí wọn gé
nígbà tó di pé wọ́n máa gbé ọwọ́ èèyàn tó fẹ́ pọ̀ sẹ́yìn náà wọ́n mọ̀ ní ẹ̀ má gbé torí tí mú àwọn èèyàn jalè ti ṣẹlẹ̀ iná ni ọ̀dà dá tọ́kọ́ ṣèṣì ayọ̀ gbọ́ iye sọ̀rọ̀ bá àmọ́ tá à ń ṣe ni sórí ọwọ́ kan gé ọwọ́ olè ká pé Nàìjíríà bó ṣe wáyé ẹni ọba ti kó jẹ kátàrà gé ọwọ́ kan iná àbá ni àìmọye àwọn tí ń dà láàmú tí wọ́n ti di gómìnà tí wọ́n ti di mínísítà tí wọ́n ti di sẹ́nétọ̀ kíní wo ti wà bẹ́ẹ̀ kò ní ìdí káwọn ss àbáwọn security kí wọ́n kọ report pé a ti ṣe screening fún screening ọlọ́run ó ti kíni ti wà lára rẹ̀ ìgbébò ní gómìnà kó o ṣe jáde tó àjọ lọ́wọ́ kan ta ni ó dìbò fún tó wọ́n ní ọdẹ ọ̀sẹ̀ lásìdẹ̀ntì níwọ̀n lásìdẹ̀ntì ó lè ní ó tí a lọ dáa jù fún a lọ dáa jù torí kò fi yẹn kọ̀ọ̀kan ni wọ́n wá gé ọwọ́ rẹ̀ kí ni problem ẹ̀ tó lè ní ọ ni tó o bá jó lè gan ó lè rẹ kò tí ìgbà kan gé ọ lọ́wọ́ ó ní situation kan tó gé yàn lọ́wọ́ ó ní situation tí nǹkan dà ó sì ní irú nǹkan tí ó jì kọ̀dẹ̀ burú kí adájọ́ Islam kó tó sọ wípé ẹ má gé ẹja àfihàn létí ẹ kẹ̀jẹ̀ kí wọ́n nà kó tó burú bẹ́ẹ̀ sì wá sí eré nù wọ́n ẹ̀yin ní àgé ọwọ́ olè lásán ṣé Japan ni àbí country wo country kan bẹ̀rẹ̀ pé tí ẹ bá kówó jẹ wọ́n pọ̀ ni ó ẹ̀rọ bí China gan the biggest country in the world tí ọba fi lè kówó ìjọba jẹ wọ́n pọ̀ ni níbí báyìí tọ́ba ní wọ́n pa àwọn tó kówó ìjọba jẹ wọ́n máa pa àwọn èèyàn dé Ìwó dé Ìbàdàn dé ẹ̀dẹ̀ lẹ́yìn ẹ̀mẹ́yẹ principal tó kówó jẹ wọ́n á pa àwọn principal lọ àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n á pa yín débi pé bẹ́ẹ̀ ilé orílẹ̀ ayé náà là ń kẹ́tù pé tábàlá stop corruption àfi ká máa pa wọ́n sì ń lò ní ìsìn lè rẹ́ nìkan kó jí owó. kílẹ̀ bá retí lọ́dọ̀ àwọn olè tí wọ́n bá gbọ́ pé sẹ̀rí àmọ́ gé ọwọ́ olè àwọn olè tí wọ́n bẹ́ ń gbòòrò wọ́n á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àti rédíò náà bàbá ẹ má mú sẹ̀rí àwa o ẹ má mú sẹ̀rí àwa o tó lè ní yín ni lẹ́fi ní ọwọ́ gígé lẹ́fi ń bú wa èyí táwa wù ìgẹ̀ wọn ò bí wa dá ká gé ọwọ́ àwa gan mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtò bẹ́ẹ̀ ṣùgbọ́n ètí ẹ bí adá lé lórí iná ní ìtagbára wa káńtó pófin wa ti aláwọ̀ wa iná ní ti ń bẹ ní òfin ọ̀pẹ̀ ní òfin ẹni wọ́n mọ̀ lọ́ọ̀nì ẹ̀ ẹni tí wọ́n ti lọ́ọ̀nì àwọn tó ń kọ Nàìjíríà pé bí Nàìjíríà ṣe máa lọ rè òfin tá a máa lò lọ rè wọ́n ti gbé wọ́ ṣẹ̀rí á lọ gọ́gùn ẹ̀ bọ́ ọ̀bá mọ̀ lọ bá lọ́ọ̀yà kó ní wọ́n bí kó lọ bí ẹ léèrè ní tí lọ́ọ̀yà ọ̀ sọ fún ọ ni pé kódà òfin Nàìjíríà ní ẹni tí yóò jẹ́ adájọ́ lọ́dọ̀ tíá tí yóò máa gbowó adájọ́ lọ́dọ̀ federal government kò ní ìdí kọ́ ka ìwé torí òfin ṣẹ̀ríà ò sí nú ìwé nínú Kúránì àdìsí lọ́wọ́ èdè lára wọn sì fi kọ́ tọ́ ọ bá ti lọ fánáwì tọ́ ọ parí fánáwì ò lè di adájọ́ àgbà ní Nàìjíríà tí ń dájọ́ ṣẹ̀ríà òfin tí a ní kì í sófin ẹ̀yẹ léèbó kí ló dé tẹ̀yẹ léèbó ń fọ parapara sọ ọmọ kéwù ni ẹ̀bẹ́ àwọn mùsùlùmí kan náà wọ́n bẹ lọ́dọ̀ wa wọ́n wá kíláàsì lóòótọ́ wọ́n rẹ́gísítà wọn gba fọ́ọ̀mù ṣùgbọ́n gbàtà wọnú kíláàsì wọn ò wá bí èyí tó ní sọ́pọ́ọ̀tì rẹ léèrè inú mùsùlùmí bí léèrè pé ta làáfà rẹ̀ kòkè ó kọ́mọ́ tí Kùránì wí kódà tó wá ka Kùránì ní English gẹ̀kù tó mọ̀túnmọ̀ rẹ̀ èkòkè ó kọ̀kàwé wọn pàlẹ́ àrùn ọ̀dà kẹ́lé ó lè rí mùsùlùmí gidi kan tọ́lá ìpọ́ bá wá kíláàsì o tí èsè failure student tí ó sọpọ́ọ̀tì ẹ láti máa takò ṣẹ̀ríà. ẹyẹ wa òfin wa lọ sọ yí pé níbikíbi tí mùsùlùmí bá wà Nàìjíríà tí wọ́n bá ti béèrè fún ṣẹ̀ríà court kí state government tí ó kọ́ gbà yẹn síbẹ̀ wọ́n dẹ̀ máa sanwó oṣù wọn kọ́ sì máa lò. níbo lẹ ti wá rí ìtẹ́yìn ta kò wáyé ìkẹta mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé pé kí ni sẹ̀ríà kóòtù táwọn wí gan sẹ̀ríà kóòtù yìí n tó mójútó ju àwálú àṣàṣeyà ọ̀rọ̀ ara wa ìdẹ́rẹ̀ ó wà nù Kùránì wà nù àdìsí àwọn àfa àmọ́ kò sí nù customary law bá a bá gbé lọ customary court kọ́mọ kankan pẹ̀ kọ̀dẹ̀ sínú common law bá a gbọ́ lọ magistrate high court gbogbo kóòtù tún bẹ́ Nàìjíríà kò sí inú ẹ̀
inú ibi tó wà ní kùránì àtàdísì tí wọ́n fi èdè lárúbáwá kọ́ òun wá ni wọ́n ń pè ní sẹ̀ríà lọ. àwa la lè jókòó tá a mọ̀ la lè jókòó ká a sì dá fẹ́ni ọmọ bó ṣe wá fòfin gbé ti yín ká bá wa fòfin gbé ti a làwa náà request fún. ẹ dàpọ̀ ó kílẹ̀ àbí ó kílẹ̀ máa gbọ́ àwọn tí ń bẹ ń bẹ̀rẹ̀ nígbà Muslim tí n bá fẹ́ fẹ́yàwó àbọ̀ náà bá ti hàn kádàrá ìwọ tó fẹ́yàwó ìjà wa wà láàrin yín ọ̀fẹ́ kọ́ bọ́ ọ fẹ́ fẹ́ nínú Islam bọ́ ọ fẹ́ kọ́ ẹ fẹ́ kọ́ra yín nínú Islam gbogbo tí wọ́n wí ń bẹ̀ àlebá nu kóòtù kankan nínú kóòtù lòdì tó ṣẹ́kù kóòtù tíya ló lè dá kí ló dé tó fi ní àmọ́ sí tíya a sì ọ̀rọ̀ tó bá náà ni